lónìí lórí ẹ̀kọ́ èdè Yorùbá wa ohun tí a máa sọ̀rọ̀ lé lórí lónìí ó ní bí àwọn ènìyàn ṣe máa ń ṣe àṣìlò ọ̀rọ̀ Yorùbá tó máa ń wí pé mo fẹ́ sáré dé gbogbo ibi tí a bá ń lọ náà ni a máa ń sáré. Ẹ gbọ́ ohun tí arákùnrin yìí sọ, ó ní òun fẹ́ sáré dé Àbújá. Ọ̀rẹ́ wa. Ibo ló dà tó dẹrù tó di gbogbo ẹ̀ báyìí? Ọ̀rẹ́, mo fẹ́ sáré dé Abuja báyìí. Abuja ọjà ìgbà ló máa dé. Títí ọ̀la lágbára Ọlọ́run mi ò ní pẹ́ dé rárá. Ṣé o gbàgbé gbogbo nǹkan tí mo ní kó bá mi rà? Mi ò ní gbàgbé. Bá dé. Ó dà. Kí wo? Ó ṣe wo. Ẹ gbọ́ ṣó ṣeé ṣe kí ó sáré dé Àbújá. Èyí tí ò bá fi sọ pé mo fẹ́ sáré dé Àbújá ó ṣe wípé mo ń lọ Àbújá kábọ̀ àbí mo fẹ́ lọ sí Àbújá. Ǹjẹ́ kò ní jù báyìí lọ lónìí lórí ẹ̀kọ́ èdè Yorùbá wa níbi tí a ti ń sọ̀rọ̀ nípa mo fẹ́ sáré dé tí àwọn ènìyàn máa ń sọ. Èyí tí àwọn bá fi sọ pé a fẹ́ sáré dé, mo fẹ́ dé ibì kan báyìí, ǹjẹ́ mo fẹ́ dé ibi báyìí ló yàtọ̀ sí ká máa wí pé mo fẹ́ sáré dé. Ǹjẹ́ Ọláìyáàyìndé Ọlárẹ̀wájú lórúkọ mi. Bí ẹ bá fẹ́ kọ́ sí i nípa ẹ̀kọ́ èdè Yorùbá wa, ẹ yẹ̀ wá wò lórí ẹ̀rọ ayélujára wa www.yorubaklinik.com àbí kẹ́ ẹ wá wò lórí Facebook @yorubaklinik, lórí YouTube wa @yorubaklinik, lórí Twitter @yorùbá_clinic ni à ń lò. Ẹ kàn sí wa kí ẹ kọ́ èdè Yorùbá síwájú sí i. Ẹ ṣé.